Ọ̀rẹ́ ká sàn níbi kí tẹ́ bá ti ń gbọ́ mi kí n sá ṣe fídíò kéré ìkẹlẹ́kẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ fídíò tí mo drop kọjá mo lóríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ń bú mi lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde lórí pé wọ́n fẹ́ jọba bí mo jọba àwọn kan rí mi nírìí pé bóyá mo support King Wasiu Ayinde Marshal àwọn tó bá dẹ̀ mọ̀ mí wọ́n mọ̀ pé tó máa ń attack Alhaji Wasiu Ayinde jù lórí social media yìí tó bá ṣe nǹkan tí ò da èmi ni I have never supported him once ẹ̀ẹ̀kan mo rò pé mo support Alhaji Wasiu Ayinde nígbà táwọn Alhaji Kollington Alhaji Kollington ọ̀gá mi ni wọ́n mo bá wọn kọrin rí mo ṣiṣẹ́ fún wọn rí mo ṣe pákà fún wọn rí mo ru speaker fún wọn rí ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe nǹkan tí ò tẹ́ mi lọ́rùn nípa àgbà tí Alhaji Wasiu Ayinde sọ nǹkan tó mú jẹ́ kó bínú sí Alhaji Kollington mo support Alhaji Wasiu Ayinde nígbà yẹn I support him mi ò support èmi ń sọ pé torí pé ọjọ́ yẹn kan pẹ̀lú mi kì í má lè bẹ́ sórí ọ̀rọ̀ ẹ lọ tún lọ gbọ́ fídíò tí mo ṣe yẹn ǹjẹ́ níbi tí mo ti support pé Alhaji Wasiu Ayinde kó jọba kan gbọba fún mi ò sọ bẹ́ẹ̀ o ẹ má ṣì mí gbọ́ o ẹ lọ la etí yín o torí ọ̀pọ̀lọpọ̀ yín kàn máa ń gbọ́rọ̀ ni ẹ ní làákàyè tẹ́fìlẹ̀ gbọ́ ọ̀rọ̀ o nǹkan tí mò ń sọ ni wípé kì í ṣe gbogbo nǹkan nìyẹn máa ń ṣe pẹ̀lú agídí gbogbo nǹkan kọ́ la máa ń ṣe pẹ̀lú agídí ìkan wà mí wà ó gba agídí kan fi dàrú kó lè yanjú ìmí ìdẹ́ wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ṣé ẹni tó bá jẹ́ bó tẹ̀ ń sọ yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kì í ṣọba àwọn fámìlì tó jáde tán declare Alhaji Wasiu Ayinde pé àwọn ò mọ̀ rí o kì í ṣọmọ ọba o kì í ṣọmọ Ìjẹ̀bú Òde o àwọn yẹn lèmi jáde láti bá sọ̀rọ̀ wípé ẹ má gbé wá a ò ní gbà kì í ṣọmọ ọba kì í ṣọmọ Ìjẹ̀bú Òde ọmọ Èkìtì ni ìgbà wo nìyẹn ṣẹlẹ̀ ni mò ń try láti bá yín sọ lọ́gìn sọ́gbà ẹ̀ pé Alhaji Wasiu Ayinde ti ń kọrin pọ́mọ ọba níjẹ̀bú lòun for over 40 years tí mo ti ń gbọ́ ọ̀tọ̀lọ́ba fújì ó máa ń jó ọmọ ọba lòun ṣùgbọ́n mo wá ṣe àwọn yẹn jáde àwọn ìdílé ọba jáde wọn náà wọn ò mọ̀ rí ọmọ Èkìtì ní pé kinní kan kẹ́ẹ̀tẹ́ fẹ́ lọ sọrú ògo yẹn nù ẹ̀yà ara Ìjẹ̀bú Òde tẹ́lẹ̀ lákàyè kẹ́ẹ̀ fẹ́ lọ sọrú ògo Ìjẹ̀bú yẹn nù ṣèkìtì ojú òtì yín ni ẹ wá ń jáde wọn wíwo ìwòyó sí mi ìgbà tí bá àtàkì Alhaji Wasiu Ayinde pé wọ́n ṣe nǹkan tí ò da ẹ máa ń jáde máa àtàkì mi ni níbo mo ti gbọ́ ibà yín ṣe bẹ́ẹ̀ lè máa sọ lórí kọ́mẹ̀ntì fún mi pé ibà yín ni Wasiu Ayinde kí wàá ló ti ibà yín tí ò wà fẹ́ di bàbá yín mọ́ ń sìn mi ò dẹ̀ sọ pé kí Wasiu ò jọba mi ò sọ bẹ́ẹ̀ náà tó ẹ pẹ́ mọ̀rọ̀ gbọ́ ni ẹ rí i pé mo sọnú ẹ̀ wípé ẹ̀yin afọbajẹ ẹ má jẹ dòdò kẹnu yín lè sọ òdodo tó bá jẹ́ pé Alhaji Wasiu Ayinde tọ́ fọ́ba ó wọ̀ tí kò jọba ó tọ́ fún ẹjọ́ jẹ́ ṣùgbọ́n ẹ̀yin afọbajẹ ẹ má jẹ dòdò kẹnu yín lè sọ òdodo ẹ pè Alhaji Wasiu Ayinde jókòó Alhaji tẹ́ bá fẹ́ jọba lóòótọ́ ẹlẹ́tọ̀ọ́ láti jẹ́ ṣùgbọ́n tẹ́ bá fẹ́ jọba ẹ ní jọba kẹ́ ẹ máa lẹ ọkọ̀ fújì o gbogbo ayé ló mọ̀ wípé ọba Ìjẹ̀bú first class ọba ni o ẹ kò wá ní dáa kẹ́ ẹ lọ máa fi orí àpèrè sílẹ̀ kẹ́ ẹ lọ forí adé lọ ń kọrin lọ fi ṣàgbé mo ní tàlàjì bá wá gbà páwọn ò ní kọ fújì ẹ má fẹnu ṣe o ẹ pe àwọn sam lóríṣiríṣi ẹ jẹ́ kó wà nínú àkọsílẹ̀ kálàjì náà pe lọ́ọ̀yà tiẹ̀ kó wà nínú àkọsílẹ̀ ẹ wá gbé lọ Àbújá ẹ lọ sáyìn ẹ lọ́hùn ẹ lọ sílẹ̀ agreement yẹn mo ní tó dẹ̀ dá mi lójú wípé K1 the ultimate tẹ́mi mọ̀ yẹn kò ní fi fújì lẹ́yìn torí ọba Ìjẹ̀bú Òde ṣé tí yìí dín ní ẹ ní làákàyè tẹ́ fi ń gbọ́rọ̀ ni mo já àwọn afọbajẹ mo já yín sí ni ikú tó pa Alhaji Wasiu Ayinde mo já yín sí só nígbà tí bá ní pé kò báyìí ni ẹ wá ń kú jáde bí ewúrẹ́ wá ń bú mi ẹ mọ̀ pé ẹ̀yin làákàyè ìgbà táwọn ọmọ ọba yẹn jáde tí wọ́n láwọn ò mọ Alhaji Wasiu Ayinde rí o kì í sọmọ ọba o kì í sọmọ Ìjẹ̀bú Òde ọmọ Èkìtì ní ẹ̀rí kórí yóò pé sọ̀rọ̀ nìyẹn Wasiu Ayinde ti ń pèrè lọ́mọ ọba for over 40 years pọ́mọ ọba níjẹ̀bú Òde lòun àsìkò dé mo dẹ̀ ń jó yẹ yín wípé nǹkan tí Yorùbá ní gbà lólówó tálíkà ló ti ń kọ́ ó yẹ kí èèmọ̀ Alhaji Wasiu Ayinde yẹn gbogbo advantage ló mọ kò lè ever K1 the ultimate ò ní ever lose the advantage tó bá ní á fẹ́ lò ó ìgbà tẹ́ di fine Alhaji Wasiu Ayinde lórí ọmọ ọba
Ìjẹ̀bú kingdom ẹ̀yin ọmọ ọba Ìjẹ̀bú tẹ́ ẹjọ́ ọmọ ọba kí lẹ̀ ń wò wáyé tẹ́ fi béèrè question bẹ́ẹ̀ pé wá ọkọ kábíyèsí kí ẹbí ọba tàná Àwùjalẹ̀ tàná pé olórí bàbá tẹ́ fún àlàyé yìí ẹ mọ̀ o olórí gàrí ni o nǹkan kékeré máa jẹ́ kórí ẹ̀ wò olórí ọmọ ọba lórí àwọn wo ẹ ti kéńgbà yẹn kò bá ayé ò bàbá yìí dá sí ń sìn bẹ́ẹ̀ kẹ́ẹ̀tẹ̀ wà fẹ́ dìsó nìyẹn bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ nìyẹn á dá fún ọmọ ìkànnì àwọn ọmọ ọba níjẹ̀bú òde bàbá yẹn pè mí wọ́n jẹ́ kó yé mi kan tí ò yé mi padà yé mi ìkan tó yẹ kéèyàn ẹ̀yin ọmọ ọba tẹ́ ẹ jáde tẹ́ ẹ ń sọ̀rọ̀ tẹ́ ẹ kẹ́ ẹ sọ ní ọba mẹ́ta ló wà níjẹ̀bú o ìdílé mẹ́ta náà ti ń jọba Aníkìláyà òun lọba ti Síkírù Adétọ̀nà tó kú ìdílé tiwa orúkọ bàbá yìí ni o ìdílé kẹta òun ní ti Alhaji Wasiu Ayinde wọ́n dẹ̀ máa ń pín ni Aníkìláyà ti jẹ tiwọn tán ìdílé tiwa báyìí lọba kan ẹ bá wa Alhaji Wasiu Ayinde kún á ní sùúrù de ìgbà tó máa kàn dílé tiwọn a yóò bá yín dá sí i wọ́n jẹ́ kó yẹ Alhaji Wasiu Ayinde pé kó má lo agbára owó àbágbára kò fi gbá yín lójú bẹ̀kẹ́ wá máa ní kì í sọmọ Ìjẹ̀bú Òde kì í sọmọ ọba ìyẹn mo ní kẹ́ mọ́ gbé wá ayóòrí lọ́tẹ̀ nìyẹn ayóòrí lọ́tẹ̀ òun ni mo try láti sọ mo tún wá fún yín weakness Alhaji Wasiu Ayinde pé èmi tẹ́mi mọ̀ o Alhaji Wasiu Ayinde ò ní fi fújì lẹ̀ nítorí ọba kò possible kò ní ṣẹlẹ̀ láíláí tẹ́ ẹ bá ti fòfin di Alhaji pé tó o bá jọba o ò ní kọ fújì o tó o bá ti dá wọn máa tró de ní oko tó ti ṣó yẹn dé ẹlòmíì ti gbadé o ẹni tí ó gbadé gẹ́gẹ́ kan nìyẹn wà special standby sílẹ̀ bó sọ fún kọ́ nìyẹn ẹ wá ń jáde ẹ wá ń wí wóróworó ẹ ń bú mi ṣé ẹ kẹ́ ẹ bú mi ní ṣé gbogbo nǹkan náà máa ń fìjà ṣe ni ẹ ní làákàyè ni ẹ ní làákàyè ni ó fẹsẹ̀ rẹ́gbẹ̀ẹ́ òun fìtọ́ fọ́ ẹ wò ponu akérèdánidání ṣé wọ́n máa ń fi ìdọ̀tí fọ́dọ̀tí kó lè mọ́ ẹ wọ nǹkan tẹ́ fi lè ṣọ́ọ̀kì máa ya Alhaji Wasiu Ayinde ni alágbára ni owó wà ipò wà ṣé gbàgbé kéwà nǹkan fọ́ ó máa ń fọ́ bá jẹ lẹ́kọ̀ọ́ ni àwọn ló wà lókè àṣẹ òkè làṣẹ ti máa wà àwọn ilẹ̀ tún gbọ́ wọ́n ní tó pé ní nìkan ti kọ́kọ́ jẹ oyè tá à ń sọ yìí olórí ọmọ ọba yìí ìdáyé mọ̀ pé nìkan joyè yẹn rí wọ́n lẹ́nìyẹn kú wọ́n ní wọn ò tí ì sin òkú ẹni yẹn Alhaji Wasiu Ayinde ti pè òkè pò ń fẹ́ joyè yẹn bàbá wa Tinubu dẹ̀ ti Àbújá wọ́n dẹ̀ wá sí Ìjẹ̀bú Òde wọ́n lọ bá kábíyèsí ọba tó gbà ọba Síkírù Àwùjalẹ̀ tó wájà pé oyè tó kù yìí oyè Wasiu gbọ́dọ̀ jẹ́ lọ́jọ́ ojúde ọba wọ́n dẹ̀ announce Wasiu Ayinde pé òun ló máa jẹ oyè olórí ọmọ ọba tẹ́ tó jẹ́ tó sì wà mọ́ṣúárì tí wọn ò tí ì sí ẹ gbọ́ agbára tẹ́nìyẹn lò tó bá tún bí agbára kí lẹ́ ṣe wọn ò dé ládé ẹkùn náà ní ẹbí tí máa dákẹ́ gbogbo nǹkan kọ́gbọ́n agbára ń ṣe ẹ jáde ẹ sọ̀rọ̀ pé báyìí ni ayé wa báyìí dá sí o lè mi sọ tẹ́ ń jáde tẹ́ ń bú mi ẹ ní làákàyè ọgbà ẹ tẹ́ ń bú mi yẹn ọpọlọ yín lọ mi ò ní kí Wasiu Ayinde jọba o mi ò sọmọ Ìjẹ̀bú Òde ṣùgbọ́n kàtẹ́ mi sọ ni pé wọ́n ní kì í sọmọ ọba kì í sọmọ Ìjẹ̀bú Òde ọmọ Èkìtì ni ẹ má gbé wa a ò ní gbà látàrí dá gbogbo yẹn ti mọ̀ pé Alhaji Wasiu Ayinde ọmọ Ìjẹ̀bú Òde ni ó dẹ̀ ń kọ́nu orí fún rẹ̀ pé ọmọ ọba lòun kí wá ló dé suddenly tẹ́ni pé kì í sọmọ ọba mọ́ kì í sọmọ Ìjẹ̀bú Òde ẹ ṣàlàyé fún wa kẹ́ ẹ jẹ́ kó yé wa pé ìdílé mẹ́ta ló ń jọba Aníkìláyà ń jọba ìdílé tiwa iná ń jọba o tí Wasiu àfìdípọ̀tẹ̀mọ́lẹ̀ àwọn náà ń jọba ìdílé Aníkìláyà ti jẹ́ wọ́n ti gbẹ́sẹ̀ ìdílé tiwa ló kàn ìyẹn mo bá yín sọ mi ò ní kẹ́ ẹ fi Wasiu Ayinde jọba o Wasiu Ayinde jọba kò kàn mí ṣùgbọ́n mo sọ bẹ́ẹ̀ fáwọn afọbajẹ pé ẹ má jẹ dòdò kẹ́ ẹ lè sòdodo mo já yín tán ni pé ẹni Kẹ́hìndé fọwọ́ síwèé kó pa àwọn lọ́yẹ̀ wá ẹ pè àwọn SAN ẹ gbèrò Àbújá ó dé mi lójú 100% ní confam kéwọ́ ò ní fújì lẹ̀ torí pé ó fẹ́ jọba never kò ní dárú ẹ̀ wò kò yẹ sí torí kàtà ìdè máa rí bí ọba
times 100 ló máa rí láàrin ọ̀sẹ̀ kan níbi Fuji. Mo já yín ni, mo já yín tán ni. Mi ò support Àyìndé pé kó jọba àti pé kó má jọba. Ẹgbẹ́ tẹ́ ń bú mi ẹ lọ rọ ọpọlọ yín ti lọ. Fún ẹgbẹ́ tẹ́ kí mi nínú China, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Thank you so much. Happy Christmas in advance and Happy New Year's in advance. Àjọ máa parí ọdún yìí ni. Mo bá tó tọdún máa parí àtèmi àti rẹ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá. Ọlọ́run ó bá mi dúró tì yín. Ìyẹn kò ní ṣe yín. A tún jọ fìdùnnú wọnú ọdún tuntun ni. A jọ ríra wa ní January 1st. My birthday was January 1st. Gbogbo ayé ẹ ṣetán láti kí mi. Big man tó ní January 1.